Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ́lá ọba gbólọ́ àpọ́nlé gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkí olúwa ògo olúwa, praise the Lord, hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹlẹ́sìn ìgbàgbọ́ tí ẹ ń wo èmi Dr. Modu àgbà ní ìrọ̀lẹ́ yìí ní òní yìí. Yálà alẹ́ ni wọ́n wò mí ni, ọ̀sán ni wọ́n wò mí ni, òru ni, ọkọ̀ yálà lọ ń wò mí ni, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kí yín púpọ̀ gan. Kí ni mo bá ẹ̀yin àgbàlagbà mú wá ní òní? Mo bá yín mú iṣẹ́ tá à ń pè ní Atude, iṣẹ́ Atude. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ò mọ nǹkan ńlá tó wà lára Atude. Èmi ń sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló jẹ́ wípé ayé ti dè. Ẹ kàn ń wo ẹlòmíràn tó kàn rìn nígboro ni, nìkan ń lọ ni, gbòròkútù ẹ̀ lásán ní lọ. Kádàrá ayé ti dè mọ́bì kan. Ẹlòmíràn wọn ti dè. Ẹlòmíràn tó jẹ́ wípé kò bá ti lọ nínú ayé ọ̀nà rẹ̀ ò bá ti jìn, ṣùgbọ́n àwọn ọ̀tá wọn ti dè. Ẹlòmíràn ẹni tí ìdè bá wà lára rẹ̀, bẹ́ẹ̀ni náà wẹṣẹ kò lè ṣiṣẹ́ fún, bẹ́ẹ̀ni náà ṣoògùn kò lè ṣiṣẹ́. Kódà gbogbo tó bá ń dáwọ́lé gbà náà kò ní já sówó fún látàrí pé ó ti wà nínú ìdè. Èmi àti ayé ò ní dè wá o, tọmọtọmọ tẹbí tará tojúlùmọ̀. Iṣẹ́ Atude ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn kò mọ bẹ́nẹ́fìtì tó wà nínú iṣẹ́ Atude. Ẹlòmíràn tí yẹn bá ń wẹ iṣẹ́ Atude dáadáa mi ò tí ì rí oògùn iṣẹ́ tí yẹn lè lò tí ò ní jẹ́ fún bí yẹn bá wẹ iṣẹ́ Atude dáadáa. Ọba dániwáyé ń gbọ́ bí yẹn bá ń wẹ Atude dáadáa gan ọ̀nà owó a máa ṣí fún yàn. Bí yẹn bá ń wẹ Atude dáadáa ọ̀nà ọlá máa ṣí fún yàn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìdè láyé fi ń dèyàn báyìí. Ìdè aláǹtakùn ara ìdè kan ni, ìdè òwú aláǹtakùn. Èèyàn lè mọ lọ kéèyàn fojú kó, èèyàn lè fọwọ́ kó, fara kó, èèyàn nímọ̀ wípé ayé ti dèyàn. Òwú aláǹtakùn bẹ́ẹ̀ ṣe ń wò yìí kò ṣeé fi ránṣọ, bẹ́ẹ̀ sì ni kò ṣeé fi dígí, ṣùgbọ́n ayé a máa fi dìyàn. Ṣé ń gbádùn mi bí? Ayé a máa fi dìyàn. Tán bá sì ti fi dèyàn báyìí èèyàn nídìí Atude. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn nǹkan oríṣiríṣi ni wọ́n fẹ́ sí gbòòrò báyìí. Ẹlòmíràn ó lè má jẹ́ ayé ló ń ṣe é, ṣùgbọ́n ó ti fara kó nǹkan aburú tí wọ́n ń fẹ́ síta. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn á lo aṣaṣẹ́mì á fẹ́ síta pé gbogbo àwọn aráyé ó yá á sì kí yín, ọ̀dọ̀ mi ni ó máa bọ̀, yóò fẹ́ fò síta. Ó tó náà bá fara mọ́ ìdí àdé, bẹ́ẹ̀ ni á sì kí ẹ á kúrò lára ẹ̀. Eléyìí ó máa ń fà á, ẹ jẹ́ kí a máa wẹ Atude dáadáa. Kódà tá a bá lè máa wẹ Atude lójoojúmọ́ kò bá sì dáa. Ẹ má jẹ́ ká fi Atude ṣawẹ́wà o. Táwa ń lo sólà tá à ń láwẹ̀ nù, ẹ má jẹ́ ká fi Atude, ẹ má jẹ́ ká fi ṣe awẹ́wà. Atude ṣe kókó. Bí ẹ bá ń wẹ Atude ọ̀nà á ṣí, ọ̀nà á là. Ọba dániwáyé ń gbọ́. Máa yọ̀ǹda Atude mẹ́ta tested and confirmed tó ń Atude tó ń já èdè tọ́nà àṣí tó ń ṣe ṣàwẹ̀nù àṣí náà tó yẹ pé gbogbo ọ̀nà àṣí gbogbo nǹkan á bẹ̀rẹ̀ sí ni dáa. Màá fún ẹ̀yin èèyàn mi ní mẹ́ta tí ẹ bá mi ṣe kí a lè kúrò lọ́wọ́ di ayé, kọ́nà wa lè là, kọ́nà wa lè rojú. Àkọ́kọ́ iṣẹ́ Atude àkọ́kọ́, a bá mi wá egbò Atude, ẹ jẹ́ kó jẹ́ òòjọ́, ewé pèrègún, ó ti ẹ lè má jẹ́ òòjọ́ ní tiẹ̀, epo obì, kò bá jẹ́ obì àbàtà ní, kò bá jẹ́ obì àbídún, kò bá jẹ́ obì kí ní kan sáà ti jẹ́ obì, ata ìjọsìn, ẹkún gbogbo ẹkún papọ̀ mọ́ ọṣẹ. Tẹ bá gun papọ̀ mọ́ ọṣẹ tán,
èyí ń tiẹ̀ àmọ́ wẹ̀ ní odò ni àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ wẹ̀ ẹ kọ́kọ́ fi epo pupa para ẹ ò wẹ̀ ẹ tún kúrò ní odò ẹ jẹ́ kára yín gbẹ ẹ tún fi òrí para ẹ tún kó ní odò ẹ tún wẹ̀ ẹ tún kúrò ní odò ẹ tún jẹ́ kára yín gbẹ ẹlẹ́ẹ̀kẹta ẹ fi oyin para ẹ wẹ̀ ẹ kọrí sílé láì bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ láì wẹ̀yìn. ọba dáni wáyé gbọ́ bí yẹn bá wẹ túdé yìí ọ̀nà àṣì ọ̀nà àlà ìdí ayé ajá ìdí ọ̀tá ajá ìdí jàǹkáríwò ajá èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀. túdé ẹlẹ́ẹ̀kejì táfi ń kúrò ní táfi ń di tí ń jáde tí ń tú ìdè ẹ bá mi lọ síbi ewé onítìkùtì tá a mọ̀ sí ewé tòmátì tẹ bá dé bẹ́ẹ̀ ẹ fọwọ́ gbà ní ẹ̀mẹ́ta ẹ ní onítìkùtì o onítìkùtì o onítìkùtì o mo fẹ́ kó o bá mi relé o kó o bá mi relé kó o wá bá mi ti àṣàsí àbìlù èpè òye gbogbo ìdí ara mi kó wá bá mi kó bá mi tì dànù kó wá tìrẹ wá bá mi ẹ jẹ́ ká já lọlé ẹ jẹ́ ká mú ẹ̀rù alámọ̀ ẹ jẹ́ ká mú ẹ̀rù alámọ̀ méjèèjì ẹ jẹ́ ká gun akọ̀ mọ́ ẹ̀rù alámọ̀ ẹ jẹ́ kó lọ́sẹ̀ ká fi èpo ọbẹ̀ díẹ̀ sí i ó tiẹ̀ kéré jù ẹ jẹ́ ká máa wẹ̀ ní ọjọ́ méjì méjì pẹ̀lú omi gbígbóná a lè wẹ̀ láàárọ̀ a sì lè wẹ̀ ní alẹ́ a jẹ́ ká wẹ̀ nínú bathroom wa ilé ìwẹ̀ wa ẹ jẹ́ ká máa wẹ̀ èmi ẹgbẹ́ mọ́tò àgbà sọ yí pé ìdí ajá ìdí atú ọ̀nà àlà ọ̀nà àṣì ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ ká bá mi lọ ẹ bá mi já ewé atúdè yìí kan náà egbò túdè yìí kan náà ewé túdè egbò túdè ẹ̀rù alámọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ bá mi gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ tẹ́ bá ti gún pọ̀ tán ẹ mú àdí ẹgún ẹ fàdí ẹ fi pò ẹ má jẹ́ kó mi dà sí i ẹ jẹ́ ká máa gbìyànjú àti wẹ̀ ní ẹ̀kọ̀ọ̀kan bí ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta pẹ̀lú fífomi gbóná wẹ̀ àti fífi epo para òun nídìí kéèyàn fi epo para ní tiẹ̀ ṣùgbọ́n alẹ́ la máa wẹ̀ òun tiẹ̀ ẹ jẹ́ ká máa wẹ̀ lálẹ́ alẹ́ ló dá lálẹ́ ìwọ̀sùn. èmi ọmọ ọ̀dàgbà sọ wípé bẹ́ẹ̀ bá lo àwọn iṣẹ́ tí mo fún yín wọ̀nyí ìdí atú ìdí àlà ọ̀nà àṣì ọ̀nà àlà èmi àti àwọn oníwọnú di ayé àníwọnú di ọ̀tá a ó gba ìmìnira àsìkò ojú lọ́nà ọdún tí ń bọ̀ ọdún yìí abá aláyé ọdún yìí abá aláyè abá nínú àlàáfíà ara ẹ jẹ́ ká lò ó ẹ jẹ́ ká kó nínú ìdè táyé dè wá nínú ọdún yìí kọ́dún tí ń bọ̀ kó lè sàn wá sówó kó lè sàn wá sọ́lá kó lè sàn wá sí àìkú baálé ọ̀rọ̀ ìyọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà mú ń lọ mo tún padà bọ̀ like share subscribe kó bùyàn wò kó bùyàn gbọ́ káwọn náà jẹ àǹfààní ẹ̀ ẹlẹ́kẹ́ jẹ kílẹ̀ kún so ó dìgbà ń lọ mo tún padà bọ̀.